Númérì orí 12 láti ẹsẹ̀ kìíní títí dé ẹsẹ̀ 16. Àti Míríámù àti Áárónì sọ̀rọ̀ òdì sí Mósè nítorí obìnrin ará Etiópíà tí ó gbé ní ìyàwó, nítorí pé ó gbé obìnrin ará Etiópíà kan ní ìyàwó. Wọ́n sì wí pé, nípa Mósè nìkan ni Olúwa há sọ̀rọ̀ bí? Kò há ti pa wá sọ̀rọ̀ pẹ̀lú? Olúwa sì gbọ́. Ṣùgbọ́n ọkùnrin náà, Mósè, ó ṣe ọlọ́kàn tútù ju gbogbo ènìyàn lọ tí ń bẹ lórí ilẹ̀. Olúwa sọ fún Mósè àti fún Áárónì àti fún Míríámù ní òjijì pé, ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ jáde wá sí àgọ́ àjọ. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì jáde. Olúwa sì sọ̀kalẹ̀ wá nínú ọ̀wọ̀n àwọsánmọ̀. Ó sì dúró lí ẹnu ọ̀nà àgọ́ náà. Ó sì pe Áárónì àti Míríámù, àwọn méjèèjì sì jáde wá. Ó sì wí pé, ẹ gbọ́ ọ̀rọ̀ mi nísinsìnyí. Bí wòlíì Olúwa bá ń bẹ nínú yín, èmi Olúwa yóò farahàn fún un lí ojúran, èmi ò sì bá a sọ̀rọ̀ lí ojú àlá. Mósè ìránṣẹ́ mi kò rí bẹ́ẹ̀, olóòótọ́ ni nínú gbogbo ilé mi. Òun lé èmi bá sọ̀rọ̀ lé ẹnu kò ẹnu àti ní gbangba, kì í sì ṣe lé ọ̀rọ̀ tí ó ṣe òkùnkùn. Àpẹẹrẹ Olúwa ni òun sì rí. Ǹjẹ́ nítorí kí ni ẹ̀yin kò ṣe bẹ̀rù láti sọ̀rọ̀ òdì sí Mósè ìránṣẹ́ mi? Ìbínú Olúwa sì ru sí wọn, ó sì lọ. Àwọsánmọ̀ sì lọ kúrò lórí àgọ́ náà. Sì kíyèsí, Míríámù di adẹ́tẹ̀, ó fún bí òjò dídì. Áárónì sì wo Míríámù, sì kíyèsí, ó di adẹ́tẹ̀. Áárónì sì wí fún Mósè pé, yé, olúwa mi, èmi bẹ̀ ọ́, má ṣe ka ẹ̀ṣẹ̀ náà sí wa lọ́rùn, èyí tí àwa fi wèrè ṣe àti èyí tí àwa ti dẹ́ṣẹ̀. Èmi bẹ̀ ọ́, má ṣe jẹ́ kí ó dàbí ẹni tí ó kú, ẹni tí ààbò ara rẹ̀ run tán nígbà tí ó ti inú ìyá rẹ̀ jáde. Mósè sì kígbe pé Olúwa wípé, Ọlọ́run, èmi bẹ̀ ọ́, mú un lára dá nísinsìnyí. Olúwa sì wí fún Mósè pé, bí bàbá rẹ tilẹ̀ tu itọ́ sí ilé ojú, ǹjẹ́ ojú kì í bá tì í ní ijọ́ 7? Kí a sé e mọ́ ẹ̀yìn ibùdó ní ijọ́ 7, lẹ́yìn èyí ni kí a gbà á sínú rẹ̀. A sì sé Míríámù mọ́ ẹ̀yìn ibùdó ní ijọ́ 7. Àwọn ènìyàn kò sì ṣí títí a fi gba Míríámù padà. Lẹ́yìn èyí ni àwọn ènìyàn sì ṣí kúrò ní Aṣerótù, wọ́n sì dó sí ijù Páránì.